Iwola welewa mi o. Iwo ni fẹ́ mi o. I will never break your heart. Iwo ni fẹ́ mi o. I'll stay always by your side. Iwo lulu mi o. Iwola welewa mi o. Iwo ni fẹ́ mi o. Iwo lulu mi o. Baby, oh make sense gone. Oh my God. Taba fẹ́ra wa. Taba fẹ́ra wa. Oh make sense gone. Oh my love gone. Taba fẹ́ra wa. Taba fẹ́ra wa. I will never let you down. Iwo ni fẹ́ mi o. I'll stay always by your side. Iwo lulu mi o. Iwola welewa mi o. Iwo ni fẹ́ mi o. Arike, Aduke, Folake, Shalemi. Iwola welewa mi o. Deborah, Iwo ni fẹ́ mi o. I will never let you down. Iwo ni fẹ́ mi o. Ìfẹ́ wa, ó dùn gan ni o, ó dùn gan ni o. Oh na na na, ó ní ìfẹ́ wa, ó dùn gan ni o, ó dùn gan, ó dùn bí ọ̀rọ̀ sí. I wanna love you to the end. Give you anything you want. I wanna love you, give it to the end. I will never let you down. Iwo ni fẹ́ mi o. I'll stay always by your side. Iwo lulu mi o. Iwola welewa mi o. Iwo ni fẹ́ mi o. Aduke, Folake, Shalemi. Iwola welewa mi o. Iwo ni fẹ́ mi o. I will never let you down. Oh man. It's I'm so happy. Dákúnlé, ẹ ṣé gidi gan ni òun orí kí jù. Ọlọ́run á dúró tẹ̀lé náà. Bọ̀dá Kúnlé wọ́n ṣe gidi gan àwọn lórí kí jù. Jọ àwa wá ń kọ̀ jàre, ó ráwà kí. Ẹ gbà mí kẹ̀, ládùúgbò gbogbo wàhálà wa, ó wá ń mú bọ̀dá Kúnlé, ó dá wọn kí specially àbí. Kò sí wàhálà tẹ́ra mọ́. Èmi mo kàn ń wẹ̀ pé sọ̀rọ̀ ni. Mo rò pé mi fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀, jọ̀ọ́ má bínú. Ṣé o rí àwa tá a jókòó níbi reception yẹn? Láti church láti jókòó dídé reception bá ṣe wà yìí a ṣe ń jókòó ni. O ò ráwa kí Bọ̀dá Kúnlé níwà tọkọ ẹ lẹ kọjú sílẹ̀ bẹ̀ sí ní kí. Àwa ń kọ́ èèyàn kan ló bá wa náà ni. Ó gbé sí àwọn ọmọ mi. But if I correct things, we not let try. I appreciate Sherry for the revival. I want to do them. That's my machine. I want to do that. That's my brand. But if I want to do it, it's my land. But don't have to see just the shit. Ẹ̀yin kọ́kọ́ ṣe ṣe bọ̀dá bá rò pé ìgbà tí wọ́n ní tí ń pẹ́ jù. Ẹ ti pẹ́ jù. So you need to go hello see that. Ẹ̀yẹ mọ̀ wọ́n rí nípa àwọn ẹ̀yẹ máa lọ ẹ̀yẹ máa lọ sí. Okay. Ọ̀rẹ́ mi,
ó lè ní ìpè máa jẹun lálẹ́ kan tó fẹ́. ẹran kò ní mo kọ́ ní. ẹnà bí lọ́tà àráyè jẹun látàárọ̀. àwọn kúkú yẹn kó tẹ̀ bá wà pọ̀ ní. pẹ̀lú ọkọ mi ẹ kúlé màá mi. ó jàre ṣé dáadáa ló wà. dáadáa ni màá mi o. ọkọ ẹ̀ ń kọ́. ọkọ mi wà o òun náà tẹ̀ ní máa kí màá mi. ó ṣeun ṣé dáadáa ló ṣáà wà. dáadáa ló wà. olúwa ṣeun lágbára ọlọ́run àfinúṣe olúwa fẹ́yìn gbọmọ àmín o. nínú ilé ẹ̀ ọlọ́run àfààyè gbẹ̀ǹbẹ̀ lágbára ọlọ́run wà á dùbú síbẹ̀. àmín o. èṣù ẹ̀ṣẹ̀ ò ní yà yín pẹ̀lẹ́ ọkọ mi. yes ma màá mi ṣe ṣáà ń lo àwọn oògùn yín ṣá. ó yẹ kí ìwọ náà rí pé mo tiẹ̀ jẹ́rìí yín. ọ̀rọ̀ ayọ̀ ló máa já sí. àmín o kò ní burú fún ẹ lágbára náà ó káre. nǹkan tí mo bá yín kó wá lélẹ́yìí. ní gbogbo ìgbà gbogbo àwọn èyí tó kó wá rẹpẹtẹ náà àwọn yẹn náà ṣì wà nù lé lórí tó mo sọ fún ẹ pé kó má máa rà mọ́ fún mi torí ó mọ̀ pé èèyàn ti sanra ni mí lẹ́yìn eléyìí má rà mọ́ o ti gbọ́ ìwé tó rà wálé náà èmi púpọ̀ náà ni o tún ra ilé àní o má rà mọ́ èyí tó rà wá gan-an. ó kẹ́lẹ́ má fi jẹ búrẹ́dì náà ni má rà mọ́ lẹ́yìn eléyìí má rà fún àwọn nǹkan tó bá tún rà wá mọ́ o ṣe. ẹ ṣáà láìkẹ́ ṣàṣàláìgbọ̀n tó wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ìwọ náà àrọ́mọ ṣìkẹ́ àrọ́mọ kẹ́ àjẹun ọmọ lábẹ́ ìgbàrọ̀ náà ó ṣe ọkọ̀ ó là èyí tó ló tó ń wọ̀. àmọ́ mi ẹ láìkọ́ owó gan-an. ẹ mọ̀ pé lẹ́yìn owó lèmi tó. òkè tí bá ń lọ mẹ́má wọrí màá bá yín wá nǹkan ṣe ti gbọ́ màá mi. ó lè lọ tún gbàgbé. òkè ẹ jẹ́ mú fún nígbà yẹn. ó pọ̀ o. tí o kò pè é ní ìpín pọ̀ lè rárá tí mo kọ́ tó mo ṣe wọn ló mọ̀ mọ́ ìwọ́n ọlọ́tí ẹ̀yà wọn. tó bá fẹ́ ìgbìyànjú kó má fi kọ́. o ò rí mi àbí o ò lè kíyàn. ẹ káàbọ̀. mo délé ìsìnkú òkú oúnjẹ ilé kílé tó dànù. oúnjẹ yìí náà ni oúnjẹ kọ ẹbọ ni jọ ń torí ọlọ́mà bínú o èèlò ló fi sílẹ̀ ní láàárọ̀ nígbà tó ń jáde tó fi ń dé sí tó ń bí mi lówó oúnjẹ o wọ́n sọ mi gbọ́ ni ọ̀lẹ́ dàrùn ìjọba ṣé báwọn ẹgbẹ́ ṣe ń ṣe ló ṣe ń ṣe ìṣá bàbá Fàríyàn ṣé bó ṣe ń ṣe ló ṣe ń ṣe yìí. ó dé ń sọ̀rọ̀ ẹni ọmú belebele. ẹ filẹ̀. tí ọkọ ìbá ti wá fún oúnjẹ lẹ̀ lè ṣe tábà ló yẹ kó ti máa sọ ṣé yẹ kó máa sọ̀rọ̀ kó máa ń ṣojú tèmi gan. wọ́n dẹ̀ ọ̀ní mọ̀ kí mò ń bẹ́ẹ̀ sọ o. ẹ wo Mr. Ọlá ẹjọ́ má bínú jàre ẹjọ́ má bínú èyí náà mọ̀rọ̀ àwọn obìnrin ọmọ ìgbé kò sí bóbìnrin ṣe lè lówó lọ́wọ́ tó ó máa ń wùwà ká gba tọwọ́ ọkọ wa mọ́ ti wá ni ṣe ti gbọ́ ẹjọ́ mo fọlọ́ bẹ̀. kò sí wàhálà bẹ́ẹ̀ bí ìbàdí mo ti ọkọ rí ẹ̀ nínú òfin kò lè sọ ọpọlọ lórí ẹ̀ lójú rẹ̀ àwọn tó pa wọn lọ́pọlọ ọ̀ ìwọ́n tiẹ̀ lọ́pọlọ díẹ̀ lẹ́wà òkè dára sáì kí orí wọn tiẹ̀ ọkùnrin ẹ̀ ti gbalẹ̀ ọkùnrin yàwé ìlú ń bá sọ̀rọ̀ wípé ó ò lè ní fílẹ̀ ẹ wò ṣe fẹ́ gbọ́ èmi ti iṣẹ́ lọ́rùn èmi wáyé wá náwó ni èmi rẹ̀ sínú àwọn tó ń gbàdúrà pé wọ́n lọ́run báyẹ̀ kí àwọn mi ga tó mi àwọn mi lè ga jù mí lọ kó ṣáà ti máa ṣe nọ́mà wọ́n dẹ̀ ti gbé ẹga nìyẹn wo ṣọ́ọ̀bù náà owó ṣe rí ẹrù ló kún ṣọ́ọ̀bù yìí náà tó kí wọ́n fún mi lówó kémi náà bá tèmi lọ ni àìjẹ́ bẹ́ẹ̀ kó máa ṣàgbákò nìyẹn o àbẹ́yìn náà fẹ́ ṣàgbákò. oúnjẹ nìyẹn kó máa jẹ tébù náà tẹ́ síwájú àwọn ọ̀tá ẹ̀yẹn kó máa jẹ. ó jáwé ni èmi ló ń bá wí bẹ́ẹ̀ kí má bínú èmi ò ní pé kí n máa mú oúnjẹ lẹ̀. ó ti gbèsè lédè tán ẹgbà mi ò bá ẹ máa tún pa yẹn abẹ́rẹ́ ìṣe èrè ni. ó ti gbèsè lédè tán kíni ó jáwé ni èmi ló ń bá sọ bẹ́ẹ̀. èmi onígbèsè àbí máa dá gbèsè yẹn. kíni máa dá gbèsè yẹn wàá bọ̀ kọ́lá yẹn. ẹgbà mi ó ṣe é tó bá bí ẹja kí ló ti máa bò ó jẹ tó bá bí ẹja yẹn ti bò ó jẹ ilé ó ti jáwé. àti mi tí mo sọ báyìí mo ti jọ kọ fẹ́ o ìyá máa jẹ mi o.
Ìwọ ọmọkùnrin yìí. Mo máa dára o. Màmí. Ìyà ti jẹ mí. Hello? Ta ló ń sọ̀rọ̀? Okay. Kí ni mo lè ṣe fún yín? Yeah, báyọ̀ ló ń sọ̀rọ̀. Are you serious? Oh my God. Thank you so much. Thank you so very much. Ẹ ṣé gan, mo really appreciate. Má worry, máa kàn yín lára lọ́jọ́ Monday. Lágbára Ọlọ́run. Thank you so much. Thank you so much. Ẹ ṣé gan. Oh my goodness. Thank you, Lord. Thank you, Father, Lord. Thank you, Jesus. Ọlọ́run ṣé. Ọlọ́run ṣé, Olúwa ẹ ṣé mo dúpẹ́. Kí ló ṣẹlẹ̀ ọkọ mi? God, my wife. Àtòkè ni mo ti ń gbóhùn ẹ̀. It's a good news, darling. It's a Inú ẹ̀ tún yàtọ̀ léni o. Yes. Ṣọmọ contract mo ti ń bẹ̀rẹ̀ sọ láti jọjọ́ yìí wípé mo bá company wá gbà ẹ́. Wọ́n ṣe pè mí láàárọ̀ yìí kó ti bọ́ sílẹ̀. Wọ́n ní tó bá ti di ọjọ́ Monday kí n máa bọ̀ kí wá. Olúwo ṣé o. I'm happy for you. Thank you, darling. Thank you so much. You see, this call for celebration, but yes. mo lè dúró mọ́ nítorí mo ti late fún iṣẹ́. But tí bá ti dé, I will make sure I take you out. Okay? Okay. Okay. Bye. Mo fọlọ́run ṣọ́ ẹ ọkọ mi. Màámi ẹ jáde sí mi ẹ jọ̀ọ́, màámi ẹ máa bọ̀ kò yé mi mọ́ o. Kò jókòó ẹ̀yìn náà. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Kí ló dé? Pé mo ti ṣọkọ fẹ́ báyìí. Kí ló ṣẹlẹ̀? Màámi olórí burúkú ọkọ tí mo fẹ́ ni o, gbèsè tí mo wà pa fún báyìí. Màámi gbogbo ọjà tó wà ní ṣọ́ọ̀bù mi ló ti bàjẹ́ tán. Kí ló ṣe, kí lẹ fà, kí lẹ́yìn méjèèjì jọ ń fà tó tún do nílùú rẹ̀ ní báyìí? Màámi bọ́ ṣe ń bi ni nìyẹn ṣe ló wá bá mi ṣọ́ọ̀bù láàrẹ̀. Ló bá bi mí pé kílé tí mi fún oúnjẹ sílẹ̀ fún òun kí n tó kúrò lé. Láì fowó kankan sílẹ̀ fún mi. Mo bá dé dá ló pé èló gan-an ló fi sílẹ̀ kó tó kúrò lé tó ń dé wá bá mi ṣọ́ọ̀bù pé oúnjẹ dà. Màámi ọ̀rọ̀ tí mo sọ ojú báyìí lọ. Àfi gbà bí mo ṣe ń gbàgbájú ló ń bọjà jẹ́ bí mo ṣe ń gbàgbájú ló ń bọjà jẹ́ ṣọ́ọ̀bù ló wá lù mí mọ́ lọ́tẹ̀. Màámi ojú títí ti pọ̀ jù o. Kí ni gbogbo wàhálà yìí báyìí nísìn? Àbírú ọmọkùnrin wo leléyìí báyìí? Àṣìfẹ́ wo gan ló ti ẹ̀yà lọ́dẹ̀dẹ̀ tó tó yìí? Tó jẹ́ lúlù ní pàpò gbígbẹ́ ní gbogbo ògbà. Àbúrò ẹ̀ ló wà níbẹ̀ tó ń gbádùn ayé tiẹ̀. Kó tẹ̀ jẹ́rú ọkọ tiẹ̀ náà lọ́lọ́run tún yọ̀ǹda fún ọ náà. Ṣé mi gò ní nísinmi ni? Wàhálà kó máa lù ẹ́ bí ẹni máa fẹ́ pa. Ó dáa. Máa lọ, máa wá yọjú sí. O ti gbọ́? Máa wá yọjú sí. Máa wá yọjú sí. Ọkọ mi, jẹ́ nǹkan ọmọ mi. Sweet grandma. How are you, my baby? Ṣùgbọ́n tó ní bàbá ẹ̀ ṣe, mò ń bọ̀ ní tètè máa lọ. Màmá retí yín o, ẹ má fojú mi sọ́nà o. Mò ń bọ̀. Ó dàbọ̀ rọ́ra o, ṣe jẹ́jẹ́ o. Kí ló dé tí gbogbo ẹ̀ wá rí báyìí o? Guys, ẹ wá kí ló ń ṣẹlẹ̀ gan-an? Ọjọ́ máa ti ń lọ. Agbọ́jọ́ jẹ́ káwọn guys yẹn mọ̀ wípé ẹran tó yí ló ń jẹ́ náà mọ̀ wọn. A máa lọ ọmọdé kò sí kankan ṣó ń fọ́ ni. A máa yábọ̀ wọn. Tó mọ̀ ni. Ẹ̀wà. Jagaban. Simple. A máa ṣe sùúrù ni. Ṣé àwọn pé wọ́n jà mọ̀ sá? Wọ́n ló tún máa ń dó jà mí lọ́jọ́ mi. Ṣé fẹ́ gbọ́? Tó ti ń fọ́ ni. Àánú a lè fọ́ fún wọn, ṣé ń ṣe eré. Láìsọ ọmọ fọ. Sórí wọn dàrú. Ọtí ẹ̀ ní wípé ṣọ́rágbó wa tó fẹ́ yẹn agbára lọ mú wa. Àwọn ìjà. Ó yẹ kó yẹ. Kí ló dé? Bọ̀ ẹ ká ṣe kí àká tètè lọ. Àwo ìjà ti máa ń wà lára ẹ̀ jù kí ló jẹ́. Ta ló tún ń pè? Ta ló ń pè wá? Olórí burúkú ta ló máa ń ṣàǹfààní wo ló ń pè? Aláti ti wọlé. Ṣówó ni àbí gbèsè? Wọ́n fẹ́ sanwó ni. Yálàyà yìí. Hello. Pé kí ni kí ló ṣẹlẹ̀? Ṣáyẹ̀ yẹ́ ẹ fẹ́ bàjẹ́ ni? Ṣé yẹ́ ẹ fẹ́ ṣòfò ni? Àbí yẹ́ ẹ fẹ́ kú? Màámi mi ò fohùn lẹ̀ kò rí bẹ́ẹ̀. Ẹ má kàná kí ló ṣẹlẹ̀? Ẹ má wà náà. Kò lè. A ló pè é. Ìyáwó mi ni. Ìyáwó ẹ̀. Àyàwó mi lọ report ni náà. Kí ló fẹ́ jẹ?
orí ẹ̀ ti dàrú o ọmọ mi ò dé kó dẹ̀ káyọ̀ dábẹ̀ rú. Ọlá. Bàbá kí ló ṣẹlẹ̀ wọ́n ẹ fẹ́ rí ibi ìbòlẹ̀ ti dé sí kí ló ṣẹlẹ̀. Ó dẹ̀ ṣe sùúrù. Bàbá kí yóò. Ẹ lọ àjàre kí ló dé wọlé. Wọlé ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìtara ti máa sọ kí ló ṣẹlẹ̀. Ọ̀dà tó bá jẹ́ tààrà ti fẹ́ sọ ìwọ ni mo fẹ́ bá sọ̀rọ̀ jẹ́ káwọn ọ̀rẹ́ ẹ̀ kan yẹra. Àlàyé àwọn eléyìí ò ní lọ bí kankan àwọn ẹrú kú lọ. Àjọpọ̀ àní òwúrọ̀. Àrò mẹ́ta tí ò dọ̀bẹ̀ nù. Màmá bàbá rẹ̀ ṣe máa ní ká máa lọ. Ọ̀rọ̀ ta ni kí bàbá máa gbọ́. Ó lè já wa gan la máa pa. Àwa tí a ní àwa ní. Chọ́blọ̀kù. Àwa ní. Chọ́blọ̀kù. Ọlá ìwọ nìkan ni mo fẹ́ bá sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ káwọn yòókù ẹ̀ yẹra. Okay. Me una ghost. 1 second so. Kò sí wàhálà. Na 1 second so. Kò lè. Ìwà jẹ́ kò lè. Èèyàn mi. Àmọ́ kí ló ṣẹlẹ̀? Ta ló sọ̀rọ̀ fún yín? Ṣé ẹni tó sọ̀rọ̀ fún yín kò ní dá fún? Okun ló máa po onítọ̀hún. Onítọ̀hún máa kú dànù ni. Kí ló ṣẹlẹ̀? Wọ́n sì máa sọ̀rọ̀ fún yín. Pé mi bojú ajé jẹ́. Yóò ọ̀rọ̀ òṣìwò nìyẹn. Ẹ tó sọ̀rọ̀ fún yín yẹn. Mọ́tò máa lọ onítọ̀hún pa ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ta ló sọ̀rọ̀? Ó dẹ̀ fárẹ̀ balẹ̀. Ṣé wo òwúwà tó sọ ni? Ó dà kí ni wọ́n ní mo ṣe? Ṣé òwúwà tó sọ ni? Kí ni mo ṣe? Tí bá ṣe pé òní làákàyè ò tiẹ̀ gbórí ẹ̀ kalẹ̀ kó rò rárá. Ṣé èyí tí wọ́n ń ṣe yẹn dá? Màmá ṣe fẹ́ gbọ́. Ṣé wọn pé ọmọ tí wọn bá kọ́ èèyàn kan ló máa kọ́. Yọ́dún ẹ̀ ti rí ọmọ yìí mo rí pé ẹ̀kọ́ dáadáa. Ó dẹ̀ yẹ kí n fún ní ẹ̀kọ́. Àbí kí n dàgbà sílé kẹ́ wá tún kọ́ dáadáa. Ẹ̀kọ́ náà ó ṣe ẹ̀kọ́ ni. Ayé ẹ̀kọ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe kọ́ yẹn. Ó dẹ̀ délé mi mo dẹ̀ wò pé as a good person tí mo jẹ́ mo dẹ̀ wò pé ọmọ tí wọ́n kọ́ ẹ̀ jẹ́ kí mi fún lẹ́kọ̀ọ́. Ọjọ́ wà dẹ̀ gbọ́rọ̀ a máa fún lẹ́gbàá Bíbélì gan sọ náà ìwé mímọ́ sọ náà ó ní àyọ̀ ọmọdé ni wèrè dì sí ẹgbàá la máa fi yọ kúrò. Mo fẹ́ ọmọ mi ò gbọ́ràn mi ò kọ́. Ẹ̀kọ́ náà ṣe ẹ̀kọ́ ni. Òun ló ṣe fẹ́ lu ọmọ mi pa èmi kọ́ ọmọ tèmi òun ló kàn lọ yà níbi tí ò lẹ́tọ̀ọ́ sí. Ó yà ń lé burúkú ni tọ́lọ́mọ mi yà re dáadáa nínú ilé mi kó tó jáde ìwà burúkú ìwà játijàti ò tí ẹ̀ rórí àgbàlódé ń dẹ̀. Ọmọ gbàgbé ọmọ yìí rí fine boy kó mi jẹ yín náà ṣé mi ò fine ni ṣé mi ò dá tó lọ́mọkùnrin ni ọmọ yìí rí fine boy ó dẹ̀ kó mi jẹ ó dẹ̀ ṣe rí fine boy yẹn ó dẹ̀ ń jèrè fine boy dẹ̀ ń fìyà jẹ kí ló ṣẹlẹ̀ ọmọ yìí rí fine boy yín náà ṣé mi ò fine ni ṣé ẹ̀ kó mi jẹ bí mo ṣe wà ẹ́ ṣé ẹ̀ kó mi jẹ àbí kí ló dé gan-an ẹ̀ dẹ̀ ń fohùn lẹ̀. Ọ̀rọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ yé mi ni mo ṣe rí pé òní làkàrẹ̀ ọpọlọ ẹ ti dàrú tọpọlọ ò bá dàrú ìwà máa sọ tí wọ́n sọ yẹn lójú tèmi ṣó nígbà tọmọ mi ò sọ fún mi wípé o fẹ́ pa kí wá gbókùú àbí. ṣé ọkọ tẹ́lẹ̀ sọ náà nìyẹn tẹ́ fi pè mí. nǹkan tí mo ṣe pè é nù. Have a good day ma. àṣewèrè lọmọ mi fẹ́ lọ́kọ ó nìyẹn ara tó ń sọ fáwọn ọmọ yìí mo kékékékékéké ẹ fojú yín balẹ̀ ẹ wọ ọkọ tẹ máa fẹ́ ṣọ́kọ lélẹ́yà àbísùn mo ná eléyìí tó káwọn wèrè bíi ẹgbẹ́ ìlẹ́yìn wá bẹ́ mi tó ń sọ wípé wọ́n á pẹ́ ni tó bá sọ̀rọ̀ fẹ́ mi. Ó dáa alátúnṣe mi ló máa túnṣe ààrẹ. Baby. Ṣọ́ àpá. Báwo ni ìtọ́ lọ? Jókòó. Ọkọ mi, guess what? Wow. Guess what? What now? Kí ni nǹkan tó sọ fún mi tó lọ? How do I want to know? Báwo mo sì mú ifẹ́ mọ̀ làwọn ìwọ sọ nǹkan tó wá sọ ọ́nà fún mi. Ọkọ mi, this is the result tí mo bá bọ̀ látọ̀dọ̀ doctor. Sweetheart. Yes, there. Ó ti lóyún oṣù mẹ́ta. Ó ti lóyún oṣù mẹ́ta o. Ó ti lóyún oṣù mẹ́ta. Olúwa máa ṣe o. Olúwa ṣe o. Ọ̀gá òkú ẹ̀ ṣe. Kábíyèsí alágbádá iná. Ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yìí. Ìyàwó mi. Ọkọ mi. Ṣé wípé ó máa fi inú ṣoyún, ó máa fẹ̀yìn gbọ́mọ pọn nínú ilé mi? Okay. You see, this call for celebration. Yes. Okay. Number one, we have to stop shop, you know. For now, yes. Mama, for any salary every month.
Then any iṣẹ́ tó máa ṣe ní kitchen àbí tó máa ṣe nínú ilé mo fẹ́ kó reduce ẹ̀. Please. Okay? So any other thing tó bá dẹ̀ tó fẹ́ sọ fún mi, I'll do it for you. Okay. You deserve to be, you deserve the best, baby. I love you so much. Oh, my baby. Wait, let me talk to my baby. Màámi, ọ̀rọ̀ ọmọkùnrin ti sú mi o. Owó ọjà lọ́jọ́ tí mo kó sílé màámi, ẹgbẹ́ ti gbé ó ti dọ̀fọ̀. Mo bí pé ta ló kówó mi, ó lóun ò rówó. Tí màá fi lẹ́lẹ́kejì báyìí màámi á fi la ìlójú mi. Ẹ wo, ó ti fẹ́ lù mí pa, ibi ìlú bara ni. Màámi àbí kọ́ máa wà pé yìí pé kẹ́ wá wò mí ní hospital báyìí o. Kò ní bí mọ́. Ọlọ́run tí ẹ̀ ní jẹ́ rírú ẹ̀. Ó bá dùn ẹ̀ náà tó lẹ̀ lálùkì àlùṣe gbogbo ẹ̀ náà. Ẹ̀yin ọjọ́ ẹ̀ ni kò ní dé hospital. Torí ohun tójú ń wá lójú ń rí. Ohun tó fẹ́ òun lójú ẹ̀ rí yẹn. Béèyàn bá bọ́ mo sọ̀rọ̀, ọmọ á gbọ́. Mo sọ fún ẹ, mo ní ẹnu yìí tí bá fi góbì fún ẹ o lè má jẹ, ṣùgbọ́n tí bá fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ kò gbọ́ nítorí ẹnìkan torí ọjọ́ iwájú òun ni. Ó kọ o ti mú fine boy, o fẹ́ fine boy, o dẹ̀ ti fẹ́ fine boy. Ṣé ìwọ náà rí tójú ẹ̀ rí? Àbúrò ẹ nìyẹn. Nígbà tó gbọ́rọ̀ sí mi lẹ́nu, sórí ibi tó ti yan ọkọ, ibi gidi ló ti mọ́kọ wálé. Ohun tó wù ló ń jẹ, ara tó wù ló ń dà. Wọ́n ń kẹ́ mi gan bí ẹni kẹ́ kinní ni. Kò sí tó kí n rà wá fún mi, bó bá ra nǹkan mi wá fún mi, a ní màámi ṣé ẹ láìkèlè tẹ́ ẹ bá fẹ́ kí n tó rà mí wá fún yín o, wọ́n á tún fún mi lówó tó tówó, wọn ò jẹ́ màlá wípé mi ò ṣiṣẹ́. Àmọ́ wọ ẹjọ́ lẹ máa kó wá, ẹjọ́ sú mi o, ẹ má fẹjọ́ tún tèmi ṣe. Èyí tẹ́ fi máa lẹ́yìn ra nǹkan wá fún mi tí máa fi gbádùn ayé mi, ẹjọ́ lẹ fi wá ṣe mi mọ́lé, ẹjọ́. Tí mi bá fẹjọ́ mi lọ yín, ta mo fẹ́ fẹjọ́ mi lọ. Má fẹjọ́ pè mí sílé. Mami, kí n má ti ṣaláìwí, ẹ máa fi mí wébù mi. Mami ṣó dáa. Ohun tó bá jọ òun náà, ohun tó bá jọ òun là á fi ń wé òun. Ohun tó bá dà náà la máa sọ fẹ́yìn tí ò dá pé kẹ́ lè mọ ohun tẹ́ bá jẹ́. Mo kékékéké fún àbí mi sọ fún ẹ. Lajú ẹ̀ lẹ̀, ó dá báyìí, ó tún lọ kó sọ́wọ́ wèrè. Ẹ jọ ohun mi ò fẹ́ jọ́ lẹ́yìn kẹra mílíkì wá kiri ń máa mu, ẹ má tún gba tara mi nítorí nígbà tẹ́jọ́ bá pọ̀ jù olúwẹ̀ àárò àgbẹ̀ sínú ilé. Ẹ ṣé ó dàbọ̀. Pẹ̀lẹ́ ó dà o, kó kílé o, Ọlọ́run á bá yín yanjú ẹ o. Pẹ̀lẹ́ ń ojú wá lójú ń rí, ń ojú wá lójú ń rí, ń ojú wá lójú ń rí, ń tó ń wá lórí mo sọ fún ẹ. Ṣí ọ. Nǹkan tí mọ́mì sọ nìyẹn. Mo kí ló dé tí mọ́mì ìwúwà bẹ́ẹ̀ yẹn mọ́? Àwọn gangan ló yẹ kó máa sá káàkiri, kó máa bẹ́ẹ̀ wá solution sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ìgbà yẹn làwọn wá fi kan kẹ́kọ̀ọ́, wọ́n wá fi wéra yín. Wo ọ̀rẹ́, èmi ò lọ́rọ̀ púpọ̀ tí mo fẹ́ bẹ̀ sọ o. Aláti ṣe ẹ ló máa ti ṣe ara ẹ o. Àti ṣe bí báwo ọ̀rẹ́ mi kò yé mi. Bí ẹ báwo? Ṣé ìwọ wá jọmọdé? O ní kò yẹ ìwọ jọmọ kékeré. Anyways, èmi níbi kan tí mo lè mú ẹ lọ. Mo dẹ̀ mọ̀ pé tí n bá mú ẹ débẹ̀, àwọn yẹn mọ̀ solution. Wọ́n dẹ̀ máa bẹ̀ wá solution sí mi. O ṣé ọ̀rẹ́ mi, wà á pẹ́ fún mi, àní yàrá wa. O ṣé ọ̀rẹ́ mi. O ní láti dúpẹ́ lọ́wọ́ mi. O ṣé. Kí la wà fúnra wa? O ṣé. Wo gbà kí ẹ bẹ wá tó máa mú. O ṣé ọ̀rẹ́ mi, o ṣé. Ó ní láti display aṣọ ọdún mọ́. Àwọn píkà tí mo rí yẹn máa kọ. Èmi ni mo ní, wọ́n kó fún mi. Because for seeing pé mo fojú ara mi rí, ó ní láti kọ lọ ṣọ́ọ̀bù ẹ̀ mọ́. Kò sí wàhálà, nǹkan ẹ náà ni. Tó bá ti ń lọ, màá bẹ pákéjì ẹ̀. Ó ṣe bíbí. Ọlọ́mọdé kan jẹ ẹran. Tó bá ti ń lọ wà bá páàkì àbí? Bó ṣe máa ń wá nìyẹn tó máa bá páàkì ẹ̀ ní gbogbo ìgbà. Tolúdé. Ṣé o mọ̀ pé léèwé ìwà yìí àrùn gbá ni? Èmi. Ajẹnirun ni. Bó ṣe máa wá tó máa yọ́lẹ̀ ọ̀kọ̀ọ̀kan nìyẹn tó máa fi jẹ gbárùn. Báwo ló ṣe fẹ́ pé? Tolú, alára ọ̀rọ̀ òun, olókùn àìsàn òkú àìwò. Ìwọ náà lọ máa ṣọ ti ẹ̀dà o. Èyí tèmi ti rí ẹ̀ mẹ́ta ni, mi ò ní méjì abẹ́yẹ kan, mẹ́ta mo máa kó. Ọ̀rẹ́ mi dẹ̀ ti fún mi.
ṣẹlẹ̀ tí fún mi wà. Mẹ́ta ọmọ akọ àwọn sórí alára tá à ń sọ̀rọ̀ pa ọ̀rẹ́ tèmi ni. Kò ń ṣọ̀rẹ́ mi. Tó bá dẹ̀ di pé nọ́mbà bàtọ́ ń sìn èmi ló máa sunkún wá bá nígbà tára bá bẹ̀rẹ̀ sí ro ṣe ti gbọ́ kẹ́ ẹ rọra. Lórí aṣọ 3 péré ló dọ̀rọ̀ ẹlẹ́tọ̀ yìí tó ló ti yé mi. Tí wọn náà bá need mo lè wọlé kí bẹ́ẹ̀ mú ọkọ̀ wá sí ṣọ́ọ̀bù kí bẹ́ẹ̀ wá. Kò sí wàhálà èmi ò need tí mo bá need èmi máa wà rà ní ìyá alájẹ ìyá aláàánú tàbí. Ọ̀rẹ́ mi. Ẹjọ́ kí ló ń ṣẹlẹ̀ ó yàtọ̀. Gan-an ṣé mo reduce ni àbí mo tóbi jù? Mo fẹ́ jánu èmi gan fẹ́ yánu mo rí pé ó yàtọ̀. Bó tiẹ̀ ṣe ń ṣe wọ̀ọ̀wọ̀ yìí ojú ẹ̀ tó wá tóbi. Àná ni mo lọ sọ́dọ̀ dókítà wọ́n ní mo ti lóyún oṣù 3. Ẹ ṣé ọ̀rẹ́ mi, ẹ ṣé ọ̀rẹ́ mi. Má rọra ṣe o, má jẹ́ ká tù. Mo má rọra fún ọ̀fẹ́ bí lọ́mọ. Ọ̀rẹ́ mi, ṣe fàájì ara ẹ̀ kó gbádùn ayé ẹ̀. Ó lágbára. Báyọ̀. In fact, tó bá ló máa change, mo máa ní irọ́ ni. Látìgbà tó ti marry, mo rí pé o kàn change totally. Kúnlẹ̀. Yes. Kúnlẹ̀ jẹ́ ìpa mi sensation. You see, tí èèyàn bá ti kúrò ní ìgbé àpò tó ti di aláya nílẹ̀, ó yẹ kí o máa fi ọ̀wọ̀ kó máa fi wọ ara ẹ̀. Kí ni mo fẹ́ fi gbogbo àwọn ìwà pálapàla yẹn ṣe mọ́? Mi ò ní ìdí ẹ̀wọ̀n náà, máa ń gbọ̀n. Lẹ́nu ẹ̀ Báyọ̀. Ìwọ tó jẹ́ pé tó bá ń ṣe fàájì ó lè dá jókòó bíi kó rá àwọn ọmọ onírú àwọn tó rí rùmúrùmú ọ̀ṣàǹgẹ́rì gbogbo kó ṣàgbé wọn ṣẹ́gbẹ́ ló wá change báyìí. Well, no problem ṣá. Èmi gan ò lè dúró mọ́. Kúnlẹ̀. Let me tell you something. Ṣorí ó máa ń dá kí èèyàn tètè realize mistake ẹ̀. You understand? Tó bá jẹ́ wípé mo tiẹ̀ tètè mọ̀ gbọ́n kó tó di wípé mo máa rò gbogbo àwọn wà pálapàla rẹ̀ máa bá àwọn èèyàn rárá. Àwọn ọmọ yẹn wọ́n máa ń gbóyàn lọ́wọ́ lọ ni. You can just imagine tí mo bá pè kan ní wọn wá sìn á jẹun sí mi lọ́rùn. Àwọn ẹlòmíì ò kí ń dúró lórí owó kékeré o bí a kan dúró lórí gold bag àbí kí ló ń pè trophy MSc Bacardi nǹkan tó àwọn máa dárúkọ lọ́dún and you know how much they sell that ní club tó bá ti wá jẹ gbogbo yẹn tó bá tún lọ wọn á tún gbowó cab bí kan tún máa gbà bí 20,000 lọ́kọ̀ now calculate gbogbo ẹ̀ pọ̀ tí bá kó owó yẹn tí bá kó fún ìyàwó mi ní kó fi ṣe ọbẹ̀ àbí kó fi ra oúnjẹ sílé a sì máa jẹ oúnjẹ yẹn fún bí oṣù kan ṣẹlẹ̀ dáhùn ò ní máa ṣàdúrà fún mi sọ̀rọ̀ ṣẹlẹ̀ dá ìyàwó mi ní máa ṣàdúrà fún mi. Báyọ̀ lẹ́nu ẹ̀ lẹ́nu ẹ̀ ìwọ tó mú ọkàn lèèyàn kì í ná fúnbìnrin ló ń sọ gbogbo eléyìí. mo ti gbọ́n sí olúwo ṣe. o níyàwó lé ló mọ̀ tó bá níyàwó lé tó ti ní responsibility wà á gbọ́n ọ̀rẹ́ mi it's past 30 ìyàwó mi àti máa retí mi lẹ. Báyọ̀ ìyàwó ẹ̀ ti máa retí ẹ̀ ń lé. I'm telling you. lẹ́nu ẹ̀ ọ̀rẹ́ mi ti change. má bínú pé mo fẹ́ ọ̀rẹ́ mi ti change. a máa rí alọ́la ṣùgbọ́n máa pè ẹ́. àwọn òbúrọ̀bọ̀bọ̀ ṣébò ò lè fi mí nìkan lẹ̀ ajọ́ ń lọ ni. ìbọn mú bọ̀ àbẹ̀rẹ̀ sí. Báyọ̀.
What are you doing? Grace. Oh, what's up, Johnny? Oh, my Kanaki. Mo kọ́ lẹ́kùn ìwọ ká mi lóhùn. Kò sí léèrè. Ẹ wo ẹlẹ́dàá yìí kan tí mo bẹ̀ kó tó kọ́kọ́ lulẹ̀ yìí o. Kò sówó kọ̀ọ̀kan ìjọ. Sówó kọ̀ọ̀kan. Ẹjọ́. Sówó lulẹ̀ yìí. Sówó ló kọ̀ fẹ́ bọ̀ tí wọ́n gbẹ bọ̀ bá ti gbowó sílẹ̀ ẹjọ́. Wàhálà. Ẹjọ́. Ìyàwó ẹ̀ wọ́n náà kọ́. Ẹjọ́ owó jẹ́ wà lulẹ̀. Owó jẹ́ wà lulẹ̀. Owó jẹ́ wà lulẹ̀. Owó jẹ́. Bẹ́ẹ̀ni. Ẹ kò sí léèrè. Ẹjọ́. You know who is here? No. Bakalaki is here. Stand up. Arise and shine. Arise and shine. Ẹyin tèmi. Ẹ máa tọ́ fún ọgbẹ́ máa ṣe kí nìyẹn. Ọlọ́run kó má ṣàánú yàn kẹ́. Abirù kí lélẹ̀ nínú gbogbo nǹkan tó lù ẹ̀ ń bá káàkiri ní ayé. Ọlọ́run àtúbọ̀ máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa o. Ẹ wo ẹjọ́ tó yọ lọ ẹjọ́ ṣé wọn ò ṣe yín lè ṣe ṣá. Ṣé wọ́n ṣe nǹkan kan fún yín ṣá? Wọ́n ṣe nǹkan. Wọ́n ṣe nǹkan. Wọ́n ṣe nǹkan. Wọ́n ṣe nǹkan lórí burúkú láwọn bíbú yẹn. Wọ́n ṣe nǹkan. Ẹ wò tó bá yẹ pé èmi nìkan tiẹ̀ lọ́nà kò ní dùn mí púpọ̀. Wọ́n ná ìyàwó mi níṣojú mi. Ẹ wo bí ẹ kọjú sí bí èmi ni mo bá ń sọ̀rọ̀. Wọ́n ná ìyàwó mi, wọ́n ná wájú, wọ́n ná lẹ́yìn. Wọ́n ná ojú mi dẹ̀ pa kọ̀nàkọ́nà mi ò lè sọ̀rọ̀. Ó dàbí kí n bú wọn kí n gbá wọn léṣe ní àbọ̀ kí ni mo fẹ́ ṣe níwájú bọ̀. Ọ̀nà ìbọn sí mi lórí báyìí. Bóyá wà yẹn kò gbádùn o. Ayé òyà ara bóyá wà yẹn kò lè rí. Èmi mo mú jókòó síbẹ̀ yẹn. Ìrìn ẹ̀ ò ná màmá kò balance bọ̀. Ẹ béèrè lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ló mọ ohun tó gbé sọ́wọ́. Ọlọ́run ló mọ ohun tó gbé sọ́wọ́. Ọlọ́run ló mọ ohun tó gbé sọ́wọ́. Ó ti tó ọ̀rẹ́ mi. Ok. Ó ti tó ọ̀rẹ́ mi. Ọlọ́run jẹ́ ká rí àbúrú rárá. Bó nǹkan tèmi kàn mọ̀ ní wípé ejò lọ́wọ́ nú tí kò bá ní ọwọ́ ara lé nínú ni báwo ni àjòjì ṣe fẹ́ mọ sàárì àfọ́jú. Pẹ̀lú ọ̀rẹ́ mi ṣé kìí ṣe pé ó bá wọn lágídí torí báwo ni ọkùnrin ṣe máa mọ́bìnrin tó máa bẹ̀ sí nínú obìnrin tó fọkùnrin ilẹ̀ ṣé ìṣe pé ó bá wọn ṣagídí ṣá. wo ọ̀rẹ́ tí ká tiẹ̀ fi gbogbo yẹn sílẹ̀ tó bá tiẹ̀ bá wọn ṣagídí gan kọ́ ṣó wá yẹ kó lò nílùú bàràbà yìí ni ẹ wo gbogbo ilé tá à ń sọ dùn ṣé rí lílù tó lù yóò má ṣe mọ̀ ní wọn bá tí ò ṣe pé wọ́n lọ jà lórí ara.
kí ni problem wọ woman yìí now kí ló ṣẹlẹ̀ now kí ni problem ẹ báyìí kí tó jẹ́ kí n sùn I mean you can just allow me to sleep in peace mo kojú báyìí ó bẹ̀rẹ̀ sí ní fọwọ́ lé mi mú káàkiri mo tún kẹ́yìn sí ẹ the same thing tí kò bá ń wọ̀ ẹ́ ṣe wà á dé lọ bá wọn lórí burúkú tó bẹ́ẹ̀ lájọṣepọ̀ lọ́jọ́ yẹn àwọn olè tó bẹ́ẹ̀ lájọṣepọ̀ wà á lọ bá wọn wọ́n bẹ́ẹ̀ ṣe kó tó fẹ́ ṣe fún ẹ. Báyọ̀ lẹ́nu ẹ. Wọn bẹ́ẹ̀ lájọṣepọ̀ ni àbí kò dùn mọ́ ẹgbà tó ń ṣe. Wo farabalẹ̀ jẹ́ jíjẹ́ kó yẹ listen sórí máa ẹ bá rò wípé bóyá máa gùn orí ẹ mu lájẹ especially pẹ̀lú ọmọ tó wà nù ẹ kí mi wá máa tọ̀pù ẹ tó wá bímọ tó kọ́ mọ́ àmà jáde káàkiri abẹ́kọ̀ irọ́ ẹ̀mí ò ní mí níbẹ̀ dá sí. tó ń ṣe yóò dáa jọ ibo ló wá lọ sí. máa gbé bàtí fún ẹ ó ṣe yáàyò ló ṣe. ọ̀rọ̀ tó ṣe yóò dáa. Dear, mo ti set dining. Your food is ready. Mo no jẹ ti jiná. Your food is ready. Ṣé wà ókè ṣá? Ní ilé ayé ẹ̀ ni mo sọ tó bá tún ẹ̀fà láìnú ẹ̀ pè mí ní ìdí ẹ̀ àbí àwọn orúkọ orí burúkú tó máa ń pè mí tó bá tún ẹ̀fà pè mí nínú ilé kí ni mo ṣe fún àbúrò ìlú àbò ṣìyèrè kílẹ̀ ẹ̀fà ọgbọ̀n bọ́ṣọ̀bọ̀ṣọ̀ yẹn náà ìwọ oníranù nínú ọ̀bì aṣẹ́wó játijàti àbúrò ìlú o tún pè mí o ṣìyèrè kí ló ń pè mí bébì nù kí ló ń pè mí bébì kí ló ń pè mí bébì ó jà wọlé ní. O ṣínú ni kí ni problem ẹ náà tí mo lè pinnu ọbẹ̀ tí ó lè pick ọdún ìlànà ló fi iṣẹ́ ẹ̀ṣọ́ ọmọkùnrin kí o dàgbà yọ̀ lẹ́yìn ọ̀pọ̀ yìí. Gbèsè jẹ́jẹ́ sí ìṣòro láì tó wọlé ilé rẹ̀. Wow. Anything tó bá mú ẹ̀ kò sí bẹ́ẹ̀ nínú owó ìgbàlódé nígbà ìfúnni aláṣẹ ìgbàlódé. I'm sure you like what you're saying. Yes, of course. Dear, kílé tí mò ń pe nọ́mbà látàárọ̀ tó gbé kọ. Má bínú pé mo ṣe introduction. Ṣùgbọ́n àwọn tó dúró yìí, àwọn aláṣọ dúdú. Àwọn ní igi burúkú tí Ọlọ́run gbé sínú ìgbésí ayé mi. They tún try láti wá caterpillar tó máa ń pa mi kúrò. Àmọ́ mo realize wípé caterpillar kankan ò lè gbé kúrò tó wà nínú ilé after wọn bá mi import ẹ̀. Mo dẹ̀ ready láti fi any owó any amount láti fi rà kó lè bá mi fi wú ọmọ bá mi fi wú tí gbogbo ni ó ṣe wá extra time lórí ilé mi. That's what I'm saying.
So títí ẹ̀yẹn by the way ǹjẹ́ ká fi sílẹ̀. Baby girl, I'm very sure wípé o mọ reason tó ṣe wá sí nílẹ̀. Of course. Mo fẹ́ kí ariwo tèmi àti ẹ̀. Mo fẹ́ kó pa anybody tó wà nílẹ̀. Wow. Tílẹ̀ máa fi mọ́ kẹlẹ̀lẹ̀. Okay? Now I'll take you to my bedroom. Wàá lọ fún mi ní kíkì, Títí, Ṣàṣà, Cynthia. You know, girl say, come on. Títí, Ṣíṣí, Ṣàṣà. You know, give me everything. You got to do it so fast. Títí. Oh, Cynthia. Gbogbo nǹkan tó ń sọ yìí ó jẹ́ nǹkan tó ń yà mí lẹ́nu. Ìgbà wo ni Báyọ̀ bẹ̀rẹ̀ àwọn ìwà jákujàku? Jókòó. Ó lè fún ọ pé òótọ́ ni gbogbo nǹkan tí ò ń sọ yìí. Bọ̀dá Kúnlé, mi ì lè parọ́ fún yín. Báyọ̀ ti change. Báyọ̀ ti change gan. Báyọ̀ tí mo mọ̀ lánàá. Ẹ wo, ojoojúmọ́ ayé ni Báyọ̀ ló fi ń nà mí. Tí bá gbégbá mi ò mọ̀ ń gbé. Tí bá gbàwo mi ò mọ̀ ń gbé. Tí bá dáná fún kò ní jẹ́. Ó tún máa ń pẹ́ délé. Báyọ̀. Ó sú mi báyìí o. Mi tẹ́ mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe mọ́. Nǹkan tó tiẹ̀ wá ṣe tó dùn mí jù. Bọ̀dá Kúnlé, Báyọ̀ gbé obìnrin wá ká mi mọ́lé. Ẹ̀yin náà sọ bẹ́ẹ̀. Inú ilé tí ẹ̀yin méjèèjì ló gbé obìnrin wá ká mi mọ́lé. Gbé obìnrin wá ká mi mọ́lé. Báyọ̀. Mo fi Ọlọ́run bá bẹ̀. Wọ́n ní mo máa rí bẹ́ẹ̀ jù. Torí kò kí ń wúrú àwọn wà pálapàla bí yẹn tẹ́lẹ̀. Nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wá arọ ọwọ́ ìyẹn gangan ni mo fẹ́ mọ̀. Mi ìbá ní kí n máa tẹ̀lé lọ́sìn. Ó láwọn nǹkan tí mo fẹ́ ṣe ni. Tó bá ti di ọ̀la ní agbára lọ́wọ́ Ọlọ́run èmi ló wá kọ́kọ́ rí lé yín. Ṣé o ti gbọ́ ìyàwó mi? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi bá sọ̀rọ̀. Ṣé ti gbọ́? Ẹ jẹ́ kí mi náà wá tètè máa lọ because tí n bá tún tètè délé ńsìnyí tó bá ṣáájú mi délé. Àlùkì ni o. Ìlọ́jọ́ kòkó wá tó yẹn. Ṣé o wà níjẹ̀ kọ́kọ́ tó lọ? Àmúdá báyẹn máa wò. Báyọ̀, àní lè máa bára wa rìn, ká má lè bára wa tún tọrọ. Tí wàá ń bá ìtí pẹ́ náà. Bí ẹ ṣe ń sọ ọgbọ̀rọ̀ tó ń sọ yẹn, o go straight to the point. O ṣe ń lọ wájú náà lọ sẹ́yìn. Okay. No, you have to be a man, go straight to the point. Okay, no. Whatever tó bá ṣẹlẹ̀ ni kó sọ fún mi, jẹ́ kí n mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Okay. Ìyàwó ẹ̀ wá sọ́dọ̀ mi. Kí ló sọ pé ṣe? Ó dẹ̀ explain àwọn nǹkan fún mi. Kí ló ṣẹlẹ̀? Nǹkan tó dẹ̀ sọ fún mi ó dùn mí lọ́kàn gidi. Ó ní tóun bá gbégbá, òun ò mọ̀ mímọ́. Anything tó máa ṣe nínú ilé, òun ò mọ̀ ṣe. Kí ló lè tó yẹn? Kí ló lè tó yẹn tó máa gbé ọwọ́ sókè láti máa gbáyàwó ẹ̀ létí àbí láti máa kó máa kó gbòògbò? It's not good, kò dáa. Oríṣiríṣi ọ̀nà ló wà téèyàn lè fi na obìnrin. Kò dìgbà tó bá tó gbá ní bílò gbá ní no, don't do that, it's not good. Ṣé Bùnmi ló wá sílẹ̀ ló wá rojọ́? No, kò ṣe pé ó wá rojọ́ fún mi o. Toró mọ̀ wípé èmi àti ẹ súnmọ́ra wa ló jẹ́ kó wá ṣàlàyé fún mi náà. Ó dẹ̀ mọ̀ pé èmi nìkan náà ní ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ tó láìkì jù ló jẹ́ kó wá ṣàlàyé fún mi. So what is there? Ṣé o ti tán? Bùnmi! Bùnmi ọ̀! Ṣé wèrè ni ẹni? Kí ló ń pa mi lóhùn? Dúró bọ́ síbẹ̀, bọ́ síbẹ̀. Ìgbà wo ni mo ti rí pé màmá tẹ̀ nílé tó máa kà mí lóhùn? Bọ́ síbẹ̀ ó ṣí èrè. Kí ló tó lọ sọ̀rọ̀ fún mi tó lọ́rùn jọ́ mi fún? Mo ṣàlàyé bóyá ń ṣe sí mi náà mo fi lè ṣàlàyé fún Bọ̀dá Kúnlé. Ìbáyọ̀ òtítọ́ kí ló dé? Ṣé tó bá wá sílé mi tó wá sọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé yín fún mi ṣó bad ni? Ó bad! Ó bad náà. Ó bad! Bọ̀ ṣó mọ̀ wípé best friend ẹ̀ mo jẹ́. Aṣọ. So èmi ni mo súnmọ́ ẹ, ta ló tún fẹ́ fọ̀rọ̀ ẹ lọ? Ni kó máa gbé ọ̀rọ̀ mi kó máa sọ fún ẹ, àbí bẹ́ẹ̀ kọ́? Okay, wait, o tún fẹ́ máa nà lójú mi nsìn. Wo ṣorí èdè tó ṣe túdú mi ì sọ fún ẹ tán ni mi ì sọ fún ẹ tán rárá. Ó lọ sún gbóbìnrin wá sínú ilé. Yeah, why? Kókó nǹkan bẹ́ẹ̀ yẹn ò dáa náà. Ó tún sọ yẹn náà fún ẹ àbí? Ó sọ yẹn náà fún. Ó sọ mọ́rọ̀ fún ẹ. Okay, you know what, Kúnlé? Bọ́tà mi lè. Báyọ̀, kí n bọ́tà mi lé ẹ̀. Èmi máa ní. Mi ò ṣeré o. Mi ò ṣeré o. Ó ti tó yẹn àbí? Kúnlé máa la ìbò mú ẹ lórí Ọlọ́run bá wà láì.
láàbù mọ́ ẹ lórí o mo ní kó bẹ́tà nílé mi. ok ṣe nǹkan tó fẹ́ nìyí kúrò. mo ní kó jáde ó ṣe ó já wẹrẹ ni. all right ok. out of my house. no o ti pa ìwọ lọ rú. mo ṣe rí nìyẹn o ẹ̀yin ọ̀rẹ́ mi. ṣé pé ọkọ ẹ ṣàdúró nǹkan tuntun yìí. ẹ wá o ọ̀rọ̀ ti di àwarawa o ṣé kò ń ṣe bọ̀dá Báyọ̀ ìlú ni wọ́n máa ń tọ́jú ẹ̀ táwa náà dẹ̀rẹ̀ kò sí nǹkan tó béèrè tí wọn kì í fún ibùgbọ́n máa ń fún ẹ ahead so why the sudden change àbí ó lẹ́ṣẹ̀ kan tó ṣe bọ̀dá Báyọ̀ tó bá lẹ́ṣẹ̀ tó ṣe wọn sọ fún wa á bẹ̀bẹ̀ gbogbo kíní ìyá tán lẹ̀ àbí kí ló ní mo wí Tolú. ọ̀rẹ́ mi ọ̀rọ̀ ló kù sọ. mi mà ṣe Báyọ̀ mi ò fi ibi kọ́kọ́ ṣe Báyọ̀ rárá. tí ò bá nídìí ọkùnrin ò kí ń change sí obìnrin suddenly ẹni tó ti ń kẹ́ ẹ lójú tó ti ń kẹ́ ẹ nímú tó ń ṣe gbogbo nǹkan tó fẹ́ fún ẹ tó wá déédéé di pé ó change sí ẹ definitely something is wrong somewhere. ẹ̀yin ọ̀rẹ́ mi yìí ni máa parọ́ fún yín. Báyọ̀ kò change ni nǹkan tó tiẹ̀ ṣe tó dùn mí jù Báyọ̀ gba kí shop tó gbà fún mi ó gbà ní ọwọ́ mi ó tún wá lé àwọn sales girl mi dànù. tó tó yẹn. jù bẹ́ẹ̀ lọ ọ̀rẹ́ mi. gbó ọ̀rẹ́ mi ọ̀rọ̀ yìí ó dàbẹ̀ ni pé ó nípọn ju bá a ṣe lérò lọ ó mọ nǹkan tá a máa ṣe a máa take time wa a máa dúró di bàdà Báyọ̀. bọ́lá tó lọ. so tán bá ti dé àbẹ̀ wọ́n ká gbà pé òkè kò ṣẹ̀ wọ́n o àwa máa sọ fún wọn pé ó ṣẹ̀ wọ́n àdébẹ̀ wọ́n dáadáa because a ní láti bá wọn yanjú ẹ̀ náà eléyìí ti ń le ju bó ṣe yẹ lọ. ẹ má tiẹ̀ sọ pé ẹ fẹ́ dúró ẹ fẹ́ bá mi bẹ̀bẹ̀. kí ló dé. Uncle Kúnlé tó jẹ́ best friend ẹ̀ gan ó gbóná wojú wọn ni o. tó tó yìí. tó bá bá yín bíbá ìwọ wàhálà tó ń lọ fún mi. Báyọ̀ ti change. wá ọ̀rọ̀ visa Amẹ́ríkà mi tí ó bọ́ sí òun ni mo ní kí wá yọ ayọ̀ fún ẹ kí gbogbo akadé mi jubilate mi lórí àmọ́ eléyìí tó sọ kalẹ̀ kó má lẹ́yìn tó pọ́n máa nà wá já létí ọ̀rẹ́ mi. nígbà tó ní a máa lọ àbí. ìwọ náà ló ní ó léwu fún wa tá a bá pẹ́ jù ní ibà àbí báwo. Ká tètè máa lọ lọ́wọ́ àyànjú ẹ̀ ṣùgbọ́n. ṣùgbọ́n. Out of my house! Get out! Get out of my house! What's that lady? Anamo! Come here! Why don't we sit down? Why they stop me? Want to sit down for the mobile rent? Then listen. Nobody feel a die. Say, when you come out, you are in trouble. You follow away. We'll find in 2 minutes. So we'll find in 50 seconds. Let's sit down. What do you go watch it down here? Well, you ain't going down. Hey, you're good for you. What do you go let it down? 50 seconds. I think you're follow away. I don't want to look on you. I don't look on you. You get the people missing thing. Aṣẹ́wó orí náà láyé báyẹ̀. Ẹjọ́ fẹ́ ṣọ̀pọ̀pọ̀ ọ̀pọ̀ yàgbà lọ sí pòsẹ̀. Ẹ pẹ̀lẹ́ sà. Okay then. Sà. Èèyàn kan wà mí gan. Okay sà. Tó bá ti dé kó make it comfortable. So màá ṣílẹ̀kùn ojú lélẹ̀ okay. Ṣùgbọ́n ẹsẹ̀ wọlé láìpẹ́ yìí kí ló dé ẹ tún fẹ́ jáde ní ilẹ̀ ti ṣú. Ibo ló rán mi? Kò sí sà. Kí ni tó máa ń dá sí nǹkan tí ò kàn ẹ́? Mo ń jáde, mo wọlé. Kí ni tiẹ̀? Ẹ káàbọ̀ sà. Iṣẹ́ kí ni mo rán ẹ gangan? Kí ni mo ṣàlàyé fún yín sìn?
ẹni kan wà compatible kan tọ́jú ẹ tí àní kan wà compatible sà. mo ní tẹ́ni tó wá ní wá bá dé kó jẹ́ kó wọlé kó wà òkè nǹkan tí mo mean ni pé kó tọ́jú ẹ̀ kó wà òkè. òun náà ló sọ lọ sí gate fún ọdẹ burúkú ìyàwó kan wọn lè jà. Help! Doctor! Doctor! Nurse! Please have a seat, sir. Thank you, sir. Yes, sir. Àmì o. Ẹni obìnrin ọjà mọ̀ yẹn. Bẹ́ẹ̀ ni, mo ń lọ bí kan ni from nowhere, ó kọ̀ já náà mọ́ mi lẹ́nu. In fact, àwọn ibì kan wà tán sọ fún mi pé a lè gbé lọ́bì kan mo ní àná hospital mi tí èmi náà ti ń gbà òsàn ni màá gbé wá. Ìdí tí mo ṣe gbé wá nìyẹn. Sherry, that's even very good. Sherry, omi ló dànù àgbẹ̀fọ́. Sorry, doctor. How do you mean? Sherry ọmọbìnrin yẹn ó ní owó sínú ṣùgbọ́n oyún yẹn we lost it in the process of treating her. Jesus Christ. Olóyún sínú. Bí a ṣe ń tọ́jú ẹ̀ ń sìn, we see that we need to let her have enough rest. And we've given her enough medication and right now she's sleeping. Okay, doctor, will she be all right? Oh, yes, she's in a safe hand. You know, she'll be fine. Okay. But presently now, she's resting. But I need the bashile, njẹ́ mo bashile mọ àwọn ará ilé ẹ̀, àwọn èèyàn ẹ̀, so that we can. Doctor, mi ò mọ̀ tẹ́lẹ̀. Síwájú àsìkò yìí mi mọ̀ rí tẹ́lẹ̀. You say that's right. Ẹ̀rì, òun náà la máa lè béèrè bí táyọ̀ yẹn wà lọ́wọ́ ẹ̀. Sọ́dà máa tiẹ̀ lè lọ bá wọn kí n sọ fún ọ̀pọ̀ ọmọ wọn wà lọ́sítọ̀. Àbí dókítà bóyá ká involve àwọn ọlọ́pàá kí n ṣe report pé mo gbé ìwọ̀n aṣọ hospital ọlọ́mọ jẹ́ kára burú. Mr. Wale ṣe rí ọ̀rọ̀ táwọn ọlọ́pàá ibi ìṣẹ́gun ẹ̀kọ́ ṣe rí ọmọbìnrin yẹn she will be fine. We will take adequate care of her and mo fi dá yín lójú everything is under control. Èdè ilé ìtẹ̀sọ́ nípa ti tàwọn ará ilé yìí a máa ní sùúrù tó bá ti dìgbà tó bá jí then we'll be able to consult her and ask her about them so I might reach out to them. Okay, sir. Thank you very much, doctor. Okay. Iṣẹ́ mo lè rí. Mr. Wale mo ṣe sọ fún yín tán sí pé ó ń sùn lọ́wọ́ ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ ẹ̀yin lè lọ tẹ́ bá lọ you can come back. So by the time you come back, she might have woken up and you have access to her. Okay, thank you very much, doctor. Tó bá ní nǹkan kan tí ẹ fẹ́ kí n ṣe, ẹ kàn pè mí lórí fóònù. Tó bá yẹ pé wọ́n mi lọ lẹ ní ìdájọ́ kankan máa lè ṣòro sí i. After treatment, you know we always do that and we know you very well. Thank you, doctor. God bless you, sir. You're welcome, sir. Thank you. Ẹ ṣé gan. All right, sir. Ẹ ṣé gan, sir. I need to call this nurse. So, ibi kékeré tí mo forí mi pamọ́ sí rẹ̀. Kékeré kẹ̀. Wow. It is nice. You like it? Yes, I like it. Okay. Bùnmi, sórí bí ibi ìṣèwárí yìí tó ló like yìí. Ṣé o mọ̀ pé mi ní ẹnì kankan tó lè máa ràn mí lọ́rùn nílé? Why? Nothing much. Mi tí ìrẹ́yìn máa bá mi gbé náà ni. Ẹ̀yin ọkùnrin dé o. No, I'm serious. Ọ̀rọ̀ mélòó mo fẹ́ sọ tí máa parọ́? Okay. Inú mi ló máa dùn. Inú mi máa dùn gan. Tó bá lè jẹ́ obìnrin tó máa fara mọ́lé ìlú like kó bá mi ṣe nǹkan lẹ́ǹkankan. Kó fi yẹ mi wò. Okay. I'm so sorry, my bad. Ká má fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀. Kí ló fẹ́ kí n fi ṣe alálejò? Kí ló fẹ́ jẹ? Kí ló fẹ́ mu? For now, mo wà okay. Òyìnbó ló ń jẹ́ mo wà. Kí ni nǹkan tó fẹ́ jẹ? Okay, anything.
anything. Very unfortunate mi dẹ̀ wá ní nǹkan tó ń jẹ́ anything nílé. Kí ni nǹkan tó fẹ́ jẹ ní pàtó, kí ló fẹ́ mu? Mo máa ń dáná, gbogbo oúnjẹ rẹ̀ ló wà ní freezer mi. So kí ló fẹ́? Ní jollof rice ńkọ́? Do that for you. Máa bẹ ṣe jollof rice. Protein wo ló fẹ́? Chicken, beef, sauteed, whatever tó bá ń fẹ́. Have them stocked in my freezer. Okay. Kí ló fẹ́? Chicken? Turkey? No, chicken. Chicken, okay. Àwọn Yorùbá máa ní omi lè wà àlejò. So, máa bẹ mú mi wá, ìyẹn sat in the bottom. Kí ni wàá fẹ́ láti mu? Wine juice, fruit juice. Me like alcohol. Oh, like alcohol. Okay, mo ní fruit wine, mo dẹ̀ ní fruit juice. So, let me get something for you. Okay. Something special, like you are special. Thank you. Mummy, I notice you don't talk much. I like you. I like when a woman doesn't talk much. Just make yourself comfortable, okay? Okay. Be back in a jiffy. Supervisor. Ọ̀gá. Ṣé okay, kí ló ṣẹlẹ̀ láàárọ̀ kùtùkùtù? Ọ̀gá wàhálà wà o. Kí ló ṣẹlẹ̀? Gbogbo àwọn building ta kọ́ sí Odishọ̀tẹ̀ estate yẹn, gbogbo àwọn building yẹn ti collapse. Building collapse. Bẹ́ẹ̀ni sà. Ẹni sùn. Okay sà. Ìgbà tí building yẹn collapse, níbo lẹ́yìn wà? Wọ́n wà ń lé pẹ̀lú àwọn family mi sà. Ẹ sí mẹ́gbà tó collapse. Former ló wà ní site. Kí ló dé tẹ̀yìn ò sí mẹ́? Supervisor la sọ lè mi. Tẹ bá wà ń bẹ ẹ ṣì lè dìímù náà. Ẹ ṣì lè dìímù kó má collapse. Night kọ́ mo ṣe sá. Kí ló dé ìjọ collapse papọ̀? Night kọ́ mo ṣe sá ọ̀gá. Kí ló dé ọ̀gá ẹni. Má bínú ṣọ́ṣe ń bínú sí mi ni. Jọ. Báwo ni mo ṣe ní bínú? Tó máa ní o máa mú ẹsẹ̀ méjèèjì o máa kó wọnú ilé mi wá, ìmọ̀ ànírọ̀ ni. Ìwọ tí mo wá sọ́dọ̀ ẹ, tí mo wá bá ẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́. O ò gbọ́ sí mi lẹ́nu, o ò dá mi lóhùn. Tí ò dẹ̀ kó rí bẹ́ẹ̀, o wá ń bọ̀ ń sìn, o wá jọ kí ni kókó tó gbé wá sínú ilé mi gangan, kí ni nǹkan tó fẹ́, kí ló fẹ́ kí n ṣe fún ẹ? O ò ní bínú náà ni. Ṣé rí tó bá sọ̀rọ̀ sí mi, ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Àmọ́ ṣé òun wà nílé ayé yìí? Kó rìn kó rí má mì ní. Inú lè rí kó rí má mì. Kò dẹ̀ sẹ́dá tí ò lè ṣe mistake. Jẹ́ ká gbà wípé àṣìṣe mi nìyẹn. Wọ́n á bẹ̀ torí Ọlọ́run kó lè ṣórí bí ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí. Ayé mi ti bàjẹ́ o. Ọlọ́run mi ò ṣeré. Ó ti bàjẹ́ kó kàn má bàjẹ́ tó ló kù báyìí. Bí ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí kò síṣẹ́ mọ́. Kò sí nǹkan kan mọ́. Gbogbo àwọn properties tí mò ń bá àwọn èèyàn develop gbogbo ẹ ti wọ omi. Iṣẹ́ gbèsè tó wà lọ́rùn mi ó kọjá be careful. Gbogbo ìrànlọ́wọ́ tó bá lè ṣe fún mi jọ nítorí Ọlọ́run má jẹ́ kí n kú sípò ṣẹ́ yìí. Má jẹ́ kí n kú sípò ìyà yìí. Ayé mi ti bàjẹ́ lọ́kùnrin jọ nítorí Ọlọ́run. Mo fẹ́ kó fojú àánú wò mí. Ìyà ń jẹ mí. Oúnjẹ àárọ̀ ò bá tọ̀sán mọ́. Tọ̀sán-bọ̀ ò bá kalẹ̀ mọ́. Gbogbo ẹ̀kọ́ yìí boríborí mọ́ra wọn ni. Jọ nítorí Ọlọ́run. Wọn náà wo ohun tí mo wọ̀. Tí mo wọ̀ káàkiri èmi gbajúmọ̀ ládùúgbò. Jọ nítorí Ọlọ́run gbogbo ibi tó bá mọ̀ tí ẹ ṣàánú mi kò mú mi lọ. Mo lè wò ibi tó lè dé mi ò ríran mi ò mọ̀nà chọ́ọ̀chì mọ̀. Mi ò mọ̀ tó bá ń pè tó bá ń porúkọ Jésù gan mi ò mọ̀ bó ṣe ń lọ létí mi gan. Kò yé mi ibi tó bá mi dé nìyẹn wọ́n géètì mi gan ni. Ọlọ́run wọ́n géètì mi gan ni. Nítorí Ọlọ́run kú lè ṣàánú mi. Anyway, ojúlówó ojú sàánú. Àwa nǹkan tá a máa ṣe náà ni. But one thing is that mo mọ èèyàn kan bàbá yẹn máa ń pè ní ayé níkà. Bóyá tá a bá dọ́dọ̀ bàbá yẹn gbogbo nǹkan tí ó bá ń ṣẹlẹ̀ nínú ayé ẹ̀ gbogbo ẹ̀ pátá náà máa sọ fún wọn. Ṣó ti yẹn sìn nǹkan tá a máa ṣe nìyẹn fọkàn ẹ balẹ̀ torí gbogbo ìgbà tó dé sí tó kẹjọ sókè tèmi bá ro nǹkan tí ìwọ ṣe fún mi lọ́jọ́ kìíní àná ni in fact kò yẹ kí n lè mú ẹ lọ síbẹ̀ yẹn. Má bínú ṣe ọ̀rẹ́. Kò sí problem. Ṣé mo rí gàrí? Gàrí.
Mi ò jẹun látàárọ̀. O ò jẹun látàárọ̀. Ọlọ́run mi ò ṣe é. Okay, no wàhálà. Àwọn jẹun wọ. Tẹ́pà ló bá wà. Wàá jẹ kí ló tó ní jẹun. Omi tútù mo fẹ́ o. Ṣé. Ìbà kùtùkùtù awo òwúrọ̀, ìbà ganigani awo ọ̀sán gangan, ìbà kùnkùn ṣùwì awo ọ̀gànjọ́, ìbà sákà awo òdu ọyẹ́, ìbà gìrìmúlẹ̀ awo òde ìjẹ̀ṣà, ìbọ̀nàbọ̀nà ló nífẹ̀ẹ́ àbúrẹ́, ìbà jagunmalẹ̀ akáwọ́jọ́ ọ̀run, ìbà alágàntí èlé awo eré ọ̀tá, ìbà girigiri wo, ìbà girigiri wo, ìbà rògbòǹdù tó pọngi ọ̀ràn yàn wáyé, ìbà òfàfà àwọn wọn lè bìrà, ìbà òṣèpòtúhè àwọn wọn lè rẹ́mọ, ìbà girigiri wo. Ẹsẹ̀ wọn onílé yìí tẹ́ ẹ bá roko ká dé tẹ́ ẹ bá rọ sàkẹ́ bọ̀ èmi awo adé bí oṣù ni awo afáàgìrì èmi àdàgìrì àdàgìrìgìrì rẹ bí ìjà awo olójó awo olólùpẹ̀nà èmi gangan ní fún olókun àbíká wo létí omi ọ̀rọ̀ mọ̀dìmọ̀dì jẹ́ nǹkan rìbìtì sẹ́nu pẹ̀wù ẹsẹ̀ wọn dúpẹ́ wo Kúnlé ilé ikú wọn ti ń jẹ́ wárùn òòrọ̀ rẹ̀ mò ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fúnnú ilé lẹ́ẹ̀kan ní wọ́n ń yán ní fìrì ló ń ṣe bẹ́ẹ̀ ní kó ń gbọ́n jù mí lọ ó rí bí tá a wà yìí níbi tọ́mọ ti ń ké tí ìyá rẹ̀ yọ ṣẹ̀ṣẹ̀ ìyá rẹ̀ ọmọ òjò àwọn ọ̀fọ̀kan nímú àwọn ni wọ́n bẹ láàrin yìí mo fẹ́ kó lajú inú rẹ ẹ̀yin méjèèjì ẹ̀rì ń tí mò ń wí ibi ìníkẹ́ ẹ̀tẹ́jú mọ́ ànàmú ń tọ́gà ànà sí ń tọ́gà ọlọ́gbà yíragbà yí mi ká iná gbági tútù mú mo jí mo mú àògùn bọ ni mo fògùn bí lálọ́gùn lè rọrọ̀ oríta bárún bẹ̀ jáde ru òdòmúdòmú kí dòdò ìjí mẹ́rẹ̀ ní bàbá ọbọ̀ ọ̀run ní bàbá gbẹ́dọ̀gbẹ́dọ̀ òjèpá ní bàbá ọ̀sẹ̀gẹ̀ láàlà ewédomi ìrànlọ́gọ̀dọ̀ àbàtà níjàrà oníkèrè yìí ẹjọ́ kéré kú ọ̀mẹ́ ẹ sí wọn lójú ẹ tẹ́jú máa rìn. mo ní class kò yẹ bọ́ torí pé mo fún ẹ ní appointment torí ẹ̀ mi ò ṣe ní wá sí àjọ pàdé nígbà. reason tèmi náà ti fi wá dúró dé ní ẹ kó má jẹ́ pé mi ni màá máa dá yín dúró. but Tolú ṣó mọ reason tí mo fi ń put ẹ through gbogbo study àwọn kan tí o mọ̀ tí mò ń jẹ́ kó mọ̀. Bùrábáyọ̀ mi ò mọ̀ o. Tolú a jẹ́ pé wọ́n fìfẹ́ mi ṣeré nìyẹn ìfẹ́ tí mo ní sí ẹ ó ti fi ń wọlé nìyẹn torí tó bá jẹ́ pé bó ṣe nífẹ̀ẹ́ mi tèmi náà nífẹ̀ẹ́ mi ó ní máa bá mi sọ gbogbo kan tó ń bá mi sọ yìí mo fẹ́ kó mọ̀wé mo fẹ́ kó kó jéèyàn láàrin àwọn ẹgbẹ́ ẹ kò yẹ mo fẹ́ kó jẹ́ ní gidi láàrin ìlú tó bá kàwé ẹ̀ tán sí tó serve kò ní sí pé ọkọ kàwé ìyàwó ọ̀kà èmi àti ajúmọ́ máa wà ní lọ́kọ-láya ni ó understand mi. Okay, Bùrábáyọ̀ ó ti yé mi ẹ má bínú. Ẹ jẹ́ kí fẹ́ máa làágùn lórí ọ̀rọ̀ tí ó tó nǹkan. Pẹ̀lẹ́. Ṣé wọn pé mo nífẹ̀ẹ́? Èmi náà nífẹ̀ẹ́ yín. Ìlú. Bùrábáyọ̀. Kí ni kí n fẹ́ lè ṣe? Bí ti bá wò ó tún sọ̀rọ̀ sẹ́yìn ìgbà tí mi àti ẹ ti lọ sọ́dọ̀ dókítà tí dókítà dẹ̀ sọ pé o lóyún èmi náà ti pe dókítà tèmi lẹ́kọ̀ọ́ yín sọ fún mi wípé oògùn ilé ni wàá lò kí oyún yẹn lè wà ní right position ṣé kò wẹ́ kó bímọ fún mi ni. Ó wù mí àmọ́ ẹ̀rù ló kàn ń bà mí. Ẹ̀rù ń bà ibi ti bá wò ó kì í ṣe torí pé ẹ̀rù ti ń bà yẹn sìn báyìí kàkàrà lọ sọ́dọ̀ dókítà káwá ní kó bá wá ṣe oyún yẹn dànù. Rárá o. Èmi dẹ̀ rí mi dẹ̀ fẹ́ kó kú so gba oògùn ilé báyìí kó lò gbà tó bá ti lo oògùn ilé ìtàn sìn báyìí ọmọ yẹn á lè wà ní right position. pẹ̀lẹ́ tó ṣe lo oògùn yẹn tán sìn ọmọ yẹn á lè wà ní right position ó ti yẹ tó bá dẹ̀ ti yá oyún àmọ́ ga díẹ̀díẹ̀ wọ́n dẹ̀ wá bá àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ wípé èmi ni mo ní oyún o wọ́n dẹ̀ wá ṣe àwọn kan tó bá yẹ kí n ṣe lẹ́yìn ẹ̀ pẹ̀lẹ́ ọmọ kan tó ṣẹlẹ̀ ní pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní class ó ti yẹ so ìwọ á máa lọ sílé ìsìn tó bá ti lé mi ṣọ̀pọ̀ rest tó bá ti sùn
after 3 hours tó bá ti jí èmi àwa wò ẹ̀ lé. Sure. I'm sure. Jẹ́ kí mi yọ sáwọn tí mo fẹ́ teach class. Jẹ́ kí wá. Ọkùnrin ṣá tó bá ti yọ tó mọ ọmọ wa bíkúbíkú. Báyọ̀. Ìwọ gba ayé mi tètè wá fẹ́ gba ayé wa. Mo fẹ́ máa gbégbé ayé ìdùnnú. Mo dẹ̀ ń wò ó níran látijọ́ èmi ò sọ. Òun náà dẹ̀ ń ṣe bí ọlọ́ba. Ó ṣe bẹ́ẹ̀, ó ṣègbéyàwó. Ó tún yá, ó tún ní gut. Ó fún ìyàwó ẹ̀ lóyún. I see. Ó fẹ́ máa gbégbé ayé ìdùnnú nìyẹn. Kó márì kó bímọ. Ó dẹ̀ bà èmi láyé jẹ́ síbì kan. Kí n máa bára dáadáa kí. Kò sí wàhálà. Kàkà kí kó má ti ṣiṣẹ́ rẹ̀. Àfiṣe. Ó ṣojú ẹ̀mí mi ló ti mọ̀ lọ ṣe gbogbo ètò ìṣe. Mama. Ṣàríṣẹ́ tí mo gbé fún yín. Mo fẹ́ kí perfection mọ̀ mi. Mi ò fẹ́ mistake. Mi ò fẹ́ traces. Ṣé ti yé? Ìyá mi, even back in the days that one school, Ajelena was a fuck up. Come on, so that graduate. Number 1, Argental. No problem. I trust you guys. Tẹ́ bá ti ṣe tán, I'll send over you to immediately. Mo fẹ́ jẹ àyín sí nǹkan. Tẹ́ bá dénú lè rò báyìí. Possibility wà kẹ́ bọ́wọ́ mbẹ̀. Ẹ má gọ̀ọ́ra yín plus mi fún mi. Ọ̀rẹ́ lè tún ṣe kókó. Ṣé ti yẹ yín tó bá èmi gangan jù? Mo lọ ọmọ ẹlẹ́lẹ̀ yẹn. Mo fẹ́ kẹ́ fọ́ kùtùkùtù. Ìyá mi. Ẹ dẹ̀ jẹ́ kó jẹ́ ojú ọkọ ẹ̀. Ìyá, ilé tẹ́ sọ yìí. Ṣẹlẹ̀ tó wà máa ruwa rí. Kí ni àwọn tó wà máa ruwa ẹ̀? Tẹ́ bá notice ẹ̀ pé wọ́n máa ń bend báyìí. Ìyá kò ní straight mọ́. Ìyá mi. Wàá jọ sọ́ọ̀sì ẹ̀ náà. All right, guys. Ìyá mi, wàá nílò. Báyọ̀ máa ṣàkẹ́. Ìwọ dá mi lóró. Ó gbàgbé. Ṣé o ti gbàgbé pé ẹni tó bá ṣu ló máa gbàgbé? Ẹni tó kò lè gbàgbé láéláé. Ìwọ ṣèkà. Ó rò wípé o mú jẹgbé. Ó ti gbàgbé wípé iye ogún ọdún a máa jóni lọ́wọ́ rẹ̀. Ó bà mí láyé jẹ́ tán. Ìwọ fẹ́ wá máa gbé ayé ìrọ̀rùn. Ó fẹ́ máa gbé ayé ìdùnnú. Ó fẹ́ máa gbé ayé àlàáfíà. Láyé kò lè possible. Wá gbọ́ Báyọ̀. Látẹ̀ni lọ gbogbo gbèsè ayé ẹ̀ kò dojúrú. Káyé ẹ̀ kò di rábaràbá. Kó má rí bá ti ṣe mọ́, kó má rọ́nà gbégbà. Kí gbogbo ilé ayé ẹ̀ kò dojúrú. Gbogbo ìdáwọ́lé ẹ̀ pátápátá kó má yọrí sí rere. Gbogbo ọ̀nà tí owó ti ń jáde fún ẹ kí gbogbo ẹ̀ yí padà. Gbogbo àwọn aláàánú ẹ kí gbogbo wọn kó kú dànù. Káyé ẹ̀ kó bàjẹ́ pátápátá. Ṣé máa rí lò? Tọ́ àbàlá ìṣù. Ìrántí rẹ̀ náà. Bàbá, Tolú tí mo sọ wípé mo mọ̀ náà ni mo rí yìí. Ọmọ dáadáa. Tolú, dáwọ̀. Bàbá, ọ̀rẹ́ ìyàwó ẹ̀. Bàbá, ọ̀rẹ́ ìyàwó mi ni Tolú. Ẹ mọ wọn ra ọmọ dáadáa. Ó dìmọ̀, ó yá dìmọ̀ rò kó ẹ ká kú ọmọ ẹ. Ṣé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ìgbà ìmọ̀ ni. Bọ́jú rẹ sọ̀rọ̀ nǹkan jẹ́ kí n wí.
ṣé ẹ rí tẹ́lẹ̀ rí obìnrin òmòore ayé rẹ̀ ò sí mòrò bóyá òkú rẹ̀ ń mòrò n ò lè sọ ló dáfẹ́ lẹ́sẹ̀ kò kàn gbé òun tí ń fojoojúmọ́ wá ohun tí ọ̀sọ́nù kiri béèrè mi lọ́wọ́ rẹ̀ òun mọ̀ bí n bá ní nǹkan kan ṣẹlẹ̀ ó mọ̀ pé di ọ̀run ló ti wá èmi mo wí bẹ́ẹ̀ mo wá ń sọ̀rọ̀ nù lẹ́lẹ̀ kan pé sọ ọmọ tí ń jẹ́ Tolú oníwọ̀ ọmọ sọ wá rántí rẹ̀ báyìí sọ wá rọ́ ọmọbìnrin tó ń wò yìí bó ṣe di pé ìyàwó rẹ̀ kú làkàtà rẹ̀ tẹ́ ẹ̀jọ́ sí mọ́ ọmọbìnrin lọ́mọ ń parí Tolú èyí ń kọjá lọ kí lọ tí ì gbọ́ bó ṣe di pé àwọn olè wálé tí wọ́n bá yàwó rẹ̀ láṣepọ̀ Tolú yìí ní bẹ́ẹ̀ o. Sọ́rí bí gbogbo rẹ̀ ṣe dojúrú mọ́ lọ́wọ́ yìí Tolú yìí náà ni. Ẹ̀yin ò mọ̀ wípé bá lọ àwọn ọmọ wọ̀. Gbogbo ohun tí wọ́n ṣe fún yìí níṣẹ́ lóru bó o ti ṣe gbé àṣegbé kan ò sí àṣepamọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ yàn bá ṣe nǹkan tó ṣe dáadáa ó ṣe pamọ́ ni bọ́ bá ṣe burúkú ó ṣe pamọ́ ni. Mi ò mọ̀ ọmọ mọ̀ mi ò mọ̀ Ọlọ́run gbọ́ mi ò mọ̀ bàbá. Má ṣe ní kẹjẹ ká mọ̀ sí because àtijọ́ àti mu ó nira fún gan-an bẹ́ẹ̀ ṣe ń wo ìwọ̀n kan ló dúró nǹkan worst fún gan-an. Ẹ wo bàbá mi tẹ́ ẹ wo yìí mo ní nǹkan tó pọ̀ gan mo ní properties bò bí ṣe bá yín sọ̀rọ̀ yìí ẹ wo oúnjẹ àárọ̀ kì í bá tó san mọ́ ẹ má wo mi rọ ẹ má jẹ́ káyé mi bàjẹ́ tán. Bàbá ìwò kí ni solution kí ni nǹkan tá a máa ṣe báyìí tí ọ̀rọ̀ ẹ̀ máa fi bọ́ sí dédé ara wọn pa. Nígbà tí ìwọ ṣe gbogbo tó ṣe sí ìwọ rò pé kódà mi nígbà náà wọ́n ká mọ́ làgó jìnnà ọ̀nà àbáyọ kan ló wà gẹ́gẹ́ bí ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀ wá ti wí. Ọ̀nà àbáyọ náà ní pé ẹ lọ rè wá ọmọbìnrin kan ni o nígbà tẹ́ ẹ bá wárí nígbà náà là á wà rí ọ̀nà àbáyọ torí à pé òun náà ó jókòó yóò wà ní kalẹ̀ àwọ̀ báyìí á wà bí léèrè kí ló fẹ́ gbà tí ó fi yànda rẹ̀ ẹ lọ rè wárí ni o. Ọmọ ibi tó ń gbé mo lè tó lù. Kí ló wá yá wa lọ kí la tún dúró fún. Bàbá a máa padà wá rí. Tí ẹ mọ̀ wá ẹ mọ̀ wá kọjá ká yóò wọ́n bàjẹ́ tó báyìí. Tábà ti rí ká máa mú bá mi. Ẹ bá ti rí ẹ̀wọ́ ọgbọ́n tẹ́sí mo dárin. Múlẹ̀ Tolú why what have I done wrong to you. Ẹ ká lọ o ẹ rè wá o bẹ́ẹ̀ yẹn ó bá ṣe nǹkan ló kọ̀ọ̀kan rò dáadáa bẹ́ẹ̀ yẹn ò bá rò dáadáa tó bá ṣe tó rò kó ń ṣe gbé kò ṣe gbé o ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin onílé yìí ẹ ṣé mo dúpẹ́ o ẹ ká lọ o. Ìjọ tó lù lábẹ́ àti david báyà bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ọ̀dà tó jókòó yìí wọ́n làwọn obìnrin tó ń jẹ bẹ́ẹ̀. Adẹ̀wọ́ ní compound lọ I check everywhere ààrẹ anybody tá máa bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹjọ́ ṣe mọ́ where about ẹ̀ ẹjọ́. Ẹ má bínú ẹ̀gbọ́n ìgbà wo ló travel. Ó ti ṣe bí ẹ kódà ìpínlẹ̀ tí wọ́n lè fún ṣé kò sí. No ẹ má worry tí kò sí nǹkan kan ẹ má worry ẹ lè máa lọ. Oh my God. Alright, ẹ ṣé gan ẹ̀gbọ́n. Sórí nǹkan tèmi kàn mọ̀ ni pé ibi tí mo máa pa ẹ́ wà òun dẹ̀ ni mo máa gbà ẹ́ wà jẹ́ ká padà sọ́dọ̀ àbáyé ní kàǹsìn kán lè mọ solution tá a máa ṣe. That is it. Kí ni gbogbo eléyìí ń sìn? Ṣé ìjókòó ló kàn ni? Hey, easy. Okay, so sit here. 1 minute. Go. Hey, honey, just for you. I got you this. Yo. Baby, ṣé nǹkan tó fẹ́ lọ bù lélẹ̀ tó jẹ́ kí n lọ bù fún ara mi? Mo ti ń dáná fún ẹ lọ́wọ́. Kí ló ń ṣe? Favorite rice, plantain, and stew. Are you sure? Yes, I'm very sure. Okay, thank you, babe. You're welcome. Hold on, I'm coming. Surely, you know how I can't my shit there was advice.
mi gbọ́ kó kanlẹ̀kùn. Torí pé problem wà ní sá there is fire on the mind. Ọmọkùnrin kan ló wá ó lóun awakọ̀ níta ọ̀rọ̀ rẹ̀ sáàyè ni wá wò pé awakọ̀ ta ni wá awakọ̀ ó wá ta. Ọ̀rọ̀ tó sọ yẹn kí ló ní ṣe pẹ̀lú èèyàn tó wá òun driver òun wáṣẹ́ fire on the mountain. Ìgbà tí ìwé ojú rẹ̀ ló ń sọ. Lẹ́yìn kò lo orú òyìnbó ẹ̀ òun rojú wọn rí ni fire on mountain. It's okay. Ọ̀bọ̀n mi gbọ́ kó kanlẹ̀kùn tó bá ti fẹ́ wọnú ilé máa kanlẹ̀kùn ní kó wọlé. Síbi. God. So, show me right. Oh no. Yeah. Okay. Ṣé ìwọ ló wá látọ̀dọ̀ Afeez? Àwọn ni tí wọ́n ní driver. Afeez wo ni mo sọ fún ẹ pé mo sọ̀rọ̀ bá. Bóyá ọwọ́ àbí onílé rí. Ẹ má bẹ̀rẹ̀ ọ̀dọ̀ Afeez. Orí ẹ ti dàrú. Afeez ẹsẹ̀ ni ọ̀dẹ̀. Kí ló tó máa ń dá sí nǹkan tó ń pè é sí ná? Máa lọ sẹ́nu gate. Oh, please sit. Yeah, Afeez ti sọ̀rọ̀ fún mi. Ó ní Báyọ̀ lórúkọ àbí? Báyọ̀. It's nice. Ṣó kàwé? Yeah. Okay, that's beautiful. Ṣó kí n jalè? Mi like kí wọ́n máa mú kànmọ́kàn. Then ṣó mọ mọ́tò wà dáadáa àbí kí ni driving experience tó ti ní? O máa ń wá ara ẹ̀. All right. Ìyàwó mi lè fẹ́ máa wà níbi. And ẹyin ojú mi ni ìyàwó mi. Màá fẹ́ kó ṣe dáadáa sí i. Ibi tó bá ń rún ẹ̀ náà ni kó máa lọ. Iṣẹ́ tó bá ń rún ẹ̀ ni kó jẹ́. Mi ní fẹ́ kó complain fún mi nípa ẹ̀. Honey, please come. Ẹni tí Afeez ní kó wá mọ̀ ọ́. Please, excuse me. Ṣé ẹ mọ́ra ni? Mo mọ̀ ọ́. Ṣèbí Báyọ̀ tí mo ṣàlàyé fún ẹ̀yin rè lórí burúkú má ṣàǹfààní. Ọ̀gbẹ́ ìṣọ̀bà mi pé ìjọ tó yọ lọ mo ti ṣe é. Báyọ̀ tó ló lé ẹ jáde toyúntoyún ni. Jáde toyúntoyún. Ìjọ sáà ìjọ ìgbà ẹ̀gbọ́n mi. Ìgbà ẹ̀gbọ́n ní bá mi pè ìjọ tó yọ lọ kí ni àti ẹ̀ka ti ẹ̀ padà. Ẹ wo ìṣòro tó ń bá mi gbé ó kọjá be careful. Ó kọjá bí kí n máa pa ẹ́. Ẹ má tún sọ̀rọ̀ báyìí mọ́. Má sọ̀rọ̀ báyìí mọ́ ọjọ́ tó yọ lọ. Mr. President, sit. Kíni kan yé mi nínú ọ̀rọ̀ tó sọ. Sọ́rí mo gbọ́ ti pé ó ní kí n bá ẹ bẹ̀ kó dáríjì ẹ̀. Gbogbo àná la máa ń ṣe Ọlọ́run àdè máa ń tọrọ kó dáríjì wa. Bọ́n kankan tí ò yé mi náà rẹ ni pé kẹ́ ẹ padà bíi ti báwo mi understand. Ká padà ni, she's my wife, ká padà. Ṣé o sick? Ṣé kò ṣe mo sick? No, she's my wife now, she's married to me. Please, wá máa lọ. Okay, just go. Okele! Can you please go? Get out of my house. Wobi, máa kí n fi kún fún ẹ o. Call kan náà ló jẹ́ tí máa kàn make call ẹyọ kan ni wọ́n á fi kún fún ẹ. Did they get out? Just get out of my house. Máa jáde lè sá. But mo kàn fẹ́ kí n ṣe favour kan fún mi. Fine, mo mọ̀ pé ti gbàyàwó lọ́wọ́ mi. Wọ́n dẹ̀ máa ń sọ wípé aya ọ̀lẹ yìí ló lè gbà ní kí n gbọmọ yẹn. Báwo mo ṣe fẹ́ gba oyún inú ẹ̀ ọmọ tó wà nínú ẹ̀ báwo mo ṣe fẹ́ gbà? Okay, you don't know. No, you don't. Ṣé orí màá ti máa pàdé ìyàwó mi?
nígbà tó lè jáde tèmi máa pàdé ẹ̀. So oyún tó wà nú ẹ̀ ń sìn oyún tèmi tó ní fún mi ni a dẹ̀ ti marry so please wọ́n máa lọ. Get out! Are you deaf? Let's get out. Get out. Well, I visit tomorrow. Okay. Okay. Thibault, là, tu gets. I'm here for you and I love you so much. Oh no, baby, call me fella Timo. Ìwọ la wẹ́lẹ́wà mi o. Ìwọ nífẹ̀ẹ́ mi o. I will never break your heart. Ìwọ nífẹ̀ẹ́ mi o. I will stay always by your side. Ìwọ ló lò mí o. Ìwọ la wẹ́lẹ́wà mi o. Ìwọ nífẹ̀ẹ́ mi o. Ìwọ ló lò mí o. Baby, oh make sense gan. Oh my God. Tá bá fẹ́ra wa. Tá bá fẹ́ra wa. Oh make sense gan. Oh my love gan. Tá bá fẹ́ra wa. Tá bá fẹ́ra wa. I will never let you down. Ìwọ nífẹ̀ẹ́ mi o. I'll stay always by your side. Ìwọ ló lò mí o. Ìwọ la wẹ́lẹ́wà mi o. Ìwọ nífẹ̀ẹ́ mi o. Àríkẹ́, Àdùkẹ́, Fọlákẹ́, Ṣalémi. Ìwọ la wẹ́lẹ́wà mi o. Deborah, ìwọ nífẹ̀ẹ́ mi o. I will never let you down. Ìwọ nífẹ̀ẹ́ mi o. Ìfẹ́ wa ó dùn gan ni o, ó dùn gan ni o. Oh na na na, mo ní ìfẹ́ wa ó dùn gan ni o, ó dùn gan, ó dùn bí ọ̀dọ̀ sí. I wanna love you to the end. Give you anything you want. I wanna love you till the end.